Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ṣe ra àwọn bàbá wa nínú fújì yìí ẹgbẹ́ mi ò ṣe ní fújì báyẹn bọ̀ fújì ni mo fi ń jẹ fújì ni mo fi kọ́lé fújì ni mo fi jẹ́ gbogbo ohun tí mo jẹ́ lénìí fújì ni so tí máa ń pè wọ́n ní bàbá wa ní ìṣe ọ̀rọ̀ sọ ṣé ń get mi ṣe rí tó wà láàrin wọn Ọlọ́run ló yé and sometimes most wọn máa ń busy ṣé ń get me most wọn máa ń busy ẹlòmíì lè wà labroad nínú àwọn Fuji artist náà sọ àwọn míì ń lọ 24 hours UK wọ́n máa lọ London láàárọ̀ wọ́n máa dé lálẹ́ so oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ everybody ń gbájúmọ́ bí ọrọ̀ ajé ẹ̀ ṣe lè ṣe kí ni bó ṣe lè gbèrú sí ni so èmi ò lè sọ pé bye but I think to his best knowledge he thought or he thinks that is the best way to reach out to him ṣé ẹ understand me at least nígbà tí Alhaji ṣe 60th birthday náà ó ṣe gbogbo náà lọ wà àwọn tó wá àwọn tí ò wá so a dẹ̀ lè blame wọn torí èèyàn ò kí ń bínú sí ẹni tí ò bá rí ọ̀rọ̀ mi ò tí yé èèyàn tó ò bá rí má bínú sí ó dàbí téèyàn máa ń pè mí mo ń pè ẹ ògbé kọ ó ṣe kí ló ń bínú sí mi fún ṣé o mọ condition tí mo wà nígbà tó ń pè mí ṣé o mọ ibi tí mo wà ṣé o mọ nǹkan tí mo ń go through so o ò ní right láti bínú sí mi torí pé o ò mọ ohun tí mo ń go through níbi tí mo wà so èèyàn kì í bínú sí ẹni tí ò bá rí so and I believe wọ́n máa sọ̀rọ̀ possible kan ti kíra wọn mo wà lọ́dọ̀ Zlatan lọ́jọ́ kan Ọlámídé ṣe birthday àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń bú Zlatan lórí social media pé kò kí Ọlámídé happy birthday ingrate ní kíní kan yàn meanwhile Zlatan fi message hàn mí ó dẹ̀ ní òun ti pọ̀ Ọlámídé láàárọ̀ kùtùkùtù tóun ti ṣàdúrà fún but so what most people don't know behind the cameras are much so bóyá jẹ́ nìyẹn. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.